Ọlábísí Ẹ̀dújọbí ló ń pèdè lọ́wọ́ lórí ètò yín ètò wa Bísí Ológe Show lórí MITV UHF 43 àti DSTV Channel 255. Ètò tẹ́tí ń wò nípa àwọn òde àríyá lóríṣiríṣi bí ìgbéyàwó, ọjọ́ ìbí, ìsọmọlórúkọ, àjọ̀dún, ìfilọ́lẹ̀, ìsìnkú àgbà, àwọn ìpolówó ọjà lóríṣiríṣi náà ò gbẹ́yìn o. Aago 8 àbọ̀ sí 9 alẹ́ ní gbogbo ọjọ́ ìsinmi lẹ́ẹ̀ máa bá ọmọ yín pàdé láwọn òde àríyá tí ilẹ̀ yìí àtòkè òkun lóríṣiríṣi lórí MITV. Fún ìpolówó ọjà yín ẹ pè sórí 0803 329 1869 àti 0812 158 4400 tàbí sórí ímeèlì wa bisiologe@yahoo.com. bó sì jẹ́ lórí wẹ́bsáìtì wa www.bisiologeshow.com. Tonight is heavy ballers in the building. I want to see the ushers dance. Come on. Walk the salary. Walk the salary. Come on. Come on. Ministry. We have the lead bishop. We have the bishop. Bishop is the video in the main bishop. Bishop. We've been doing this for 10 years. 10 years. Congratulations to us. Talk more. Oh yeah. So proud of you, my brother. So proud of you, Superman. Pinochella. La Kcee, encomium. Okay, we look like that. This picture, this picture. Okay, wait, man. Wait, you don't start. Say it again. The same way money comes to your daddy once or your daddy to Electronic money. Off camera. Don't forget,